ọpọlọ ẹ̀rí ibi tó tutù ó fẹ́ bá sí nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn ọpọlọ nìyẹn. Báwo ni mo expect call in last week kí ló ṣẹlẹ̀ o pè mí. láago mélòó kí wọ́n ti gba fóònù ìfọ́ tí wọ́n fi gbà. àwọn ọmọ mi ti gba fóònù lọ́wọ́ ẹ ẹrú kú lẹ́gbẹ̀ẹ́ church wọ́n kárí. Kí ló mì? Àwọn boys mi ló gba fóònù ẹ. Èrò ẹ máa tún bá mi. Irọ́ mo kàn ṣeré ni. Kí ló ṣe jẹ́ kí n fẹ́ nọ́mbà mi padà. Better. 3853 4894. Ọmọ ti dùn gan o tí àkọ́kọ́ gbé bàgẹ́ owó ẹ̀ wá náà. Kí ló ń try láti ṣe yẹn o? Tí mò ń try láti ṣe àjọ ń lọ lé ni. Overnight dressing kan nìyẹn. Bóyá ló mọ̀. Ìwọ náà bad. Ó ga. Ó bad, ó ti chop off. Ó ti chop off. Fúlélẹ̀. Ẹ ṣí lọ́wọ́ ẹni ọ̀. Kẹ́mi, ẹbí báyìí ló wà. Látàná tí mo wá inú campus mi. Ká máa lọ lé nìyẹn. Ká máa lọ. Ó ga ọ. Kẹ́mi, ìwọ lọmọ yìí pè é. Ó yẹ kó ti yé ẹ náà. Àwọn guys tó máa ń tọrọ owó káàkiri inú campus. Ní ìmọ̀rí. Kẹ́mi. Irú ẹ bá husband wo nìyẹn? Sọ́dọ̀ àjọ má bínú jáde. Ó ní fún ìmọ̀ ọ̀bọ̀ ẹ̀rí náà. Ìmájì ògbó láìbì. Ká máa lọ jẹrẹ. Wá. Ó ṣọ́ọ̀pù ọmọ ọ̀bọ̀ yẹn rí. Dúró, ṣé owó dáadáa kó tó kúrò nígbà ṣá? Èmi àti bàbá yóò sí inú ẹni class kò sí ẹni rẹ̀ tí mo fẹ́ mọ̀ rí. Wọ́n wọ́n embarrassment ẹ̀ tó kọ̀ ẹ̀ka embarrass mi káàkiri inú títì. Bí bọ́bọ́ ṣe pè é mo mọ̀ kó mẹ́rin. Lára mi like. Dúró Kẹ́mi. Mo sọ fún pé mi mọ̀ yọrí ó ní mo mọ̀ rí. Ṣọ́wọ́n kó tó wáyé pé mi mọ̀ wà nínú situation tí bọ́bọ́ wà bí wàá ṣe gbá mi létí ní àrí. Kí wá ni mí ní ògbélé kí ló ń tẹ́ láti? Báwo ni ṣe ṣerú kan bẹ́ẹ̀? Má wọrí. Mi mọ̀ ọ̀bọ̀ yẹn rí mọ̀. Mo mọ̀ rí. Láre, ṣọ́wọ́ òkè ṣálà, Láre. Akóṣìbẹ̀rù máa ní bọ̀bọ̀ ikẹ̀. Kúnlẹ̀. Bọ́lájí. Báwo ni? Bọ́lájí. Ṣé o wà? Mo wà pa. Ti ṣe drive lọ báyìí mo kàn wá òpin ta ló kọjá lẹ́gbẹ̀ẹ́ mi. Láti ní ìdílé ẹ̀ mo ní mo ṣe ìrìn báyìí. So mi ì tún láti ṣe kánà àgọ́ ti àti wá lọ rí sáìfì ẹ̀ mo ní kó kan làwọn àwọn bọ́ọ̀lù lẹ́lẹ́rẹ̀ owó ló ṣe báwọn. Kí ló ṣẹlẹ̀ ọdún ló ń lọ? Inú ni mo ti school. Níbi là Bẹ́ẹ̀ ni. Ẹyin bolo wa lọ sí. Mo kàn kó nu campus ni mo wá fẹ́ lọ sílé. O fẹ́ délé ẹ ò mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ibi tèmi náà ń lọ yìí mo kàn fẹ́ sáré sí nǹkan kan bẹ́ẹ̀ ni mi ní pẹ́ máa wàá wọlé sínú mọ́tò sí àrẹ̀jọ lọ so tí n bá pò ń bẹ̀ àrẹ̀jọ máa darí sílé ẹ̀ so ti gbọ́ sí. ó yá wọlé. Bọ́lájí. kùnlẹ́lẹ́ kúnlé wà lẹ́sìn mo tún rántí orúkọ tá a bá pè ẹ́. Bàbá ọ̀rẹ́ mi tí mo bá ń sọ̀rọ̀ ẹ̀ ní alẹ́ àná ò ní ilé àmọ́ wá wò pé ọ̀rọ̀ orí fóònù kò dàbí pé kí n mú wá kí n ṣàlàyé ẹ̀ fún yín dáadáa ṣe rí bó ṣe wà yìí ọ̀rẹ́ mi láti gba ìwé mi ni mo mọ̀ ó dẹ̀ mọ̀ mí dáadáa àìmọye oore nǹkan mélòó ti àtọwọ́ tiẹ̀ náà bọ́ sọ́dọ̀ mi ṣe wá rí bí mo ṣe wá pàdé ẹ̀ ń sìn ó yà mí lẹ́nu pẹ̀lú condition tí mi bá ìyẹn ni mo fi wá rò wípé àjọjẹ ò dùn tẹ́nìkan ò bá ní because tí n bá ń fún lówó léni ẹnu ìgbà tó dọ́dọ̀ mi ni mo ra gbogbo àwọn aṣọ ilé tí mo kó fún pé kó máa wọ̀ tí n bá wá jọ́ mo wá fẹ́ ṣe dà kí n fún lówó léni kí n fún lówó lọ́la àbí mo ra aṣọ fún léni abọ́là ìyẹn ò tán nǹkan tó ń ṣe ìdí ẹ̀ ní tí mo fi wá wò wípé nǹkan tẹ́ ẹ ṣe fún mi tó fi ń dùn tó fi ń dán tí gbogbo ẹ̀ fi ń ṣe yọ̀tọ̀ mi mo wá wí pé kẹ́ bá mi ṣe fóònù náà ọ̀rẹ́ gidi ni. ọ̀rọ̀ rẹ̀ bọ́ ọ̀tọ̀ fún mi lánàá. ó ní
bàbá fóònù yín kọ́ because ìgbà tá à ń bọ̀ mo tiẹ̀ fẹ́ confam pé bóyá kẹ́ má bàa jáde o ẹ̀lẹ́lẹ́ fẹ́ lọ já ewé kan mo pè ó kàn ring ni kò píkẹ́ kí ló dé onda. èmi mà ti ju fóònù ọ̀hún bí kan. báwo lè ṣe máa rí nsìn. kọ sẹ́nu àwọn ibi tá a jù sí tó bá dún yóò rán an létí ibẹ̀. sọ́ọ́rọ́ mo tọ́ ń báyìí ó lé ọwọ́ ìyá lára rẹ̀ lóòótọ́ ìyá ń jẹ́ àrẹ mo ti mọ̀. ṣé orí méjì nìyà ẹni ìyá ń jẹ àtẹni tí ń jẹyà sáàrí ẹni tí ń jẹyà nǹkan ọmọ lè sinmi ìyá jẹ fúnra rẹ̀ torí òun lágbára àti sọ fún yà pé ìwọ ìyá o èmi ò jẹ mọ́ o àmì èyí tó burú jù ní tí ń ṣe ọ ìyá ni ń jẹ o tí àbá sì ń jẹ yàn àfi kọ́ lọ́hùn ọlẹ́dàá rẹ̀ ò ṣàánú rẹ̀ ni o ǹlẹ́ ọ̀rẹ́ rẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún mi àmọ́ kinní kan tèmi ọ sọ fún ọ ni pé àìwọnú omi ká tún ké tútù mọ́ o Bọ́lájí ṣé o ti ṣàlàyé fún un. àmì ti ṣàlàyé everything fún un. all right ṣé àwọn ọwọ́ àlàáfíà rẹ. ètùtù àgọ́nbẹ̀ngọ̀ náà àtú elúkọ̀ngọ̀ kàní lásánpá káwọ́ rẹ̀ kó wo tó bá di láago 12 alẹ́ kọ́ ọ wá ọdún lọ́dọ̀ mi ní tó bá wá di ọ̀gànjọ́ láago 1 àsìkò táwọn ìyá mi àjẹmọ́ rìn nù àwọn ìyá mi ẹ̀yà bàpá wín àwọn ìyá mi ẹ̀yà bẹsẹ̀ wín àbìnrin àṣàlẹ̀ ẹsẹ̀ méjèèjì wín àwọn tí wọ́n wọlé láìsílẹ̀kùn èmi ọ̀wà mú ọ lọ sí ibùdó ajé níbi ajé tẹ̀dọ̀ sí a bá ṣe gbogbo dáàsì fún àmọ́ tó rí ìrẹ̀ báyọ̀ rẹ ní ọ̀ṣun ọba tán ẹ̀wò bọ́ọ̀rọ̀ ti bẹ̀ ti rínú tó bá yẹ wá mọ̀ lélẹ̀ yín ètò kan bẹ tí ẹ máa ń ṣe ní dèrè aago tá a wà yìí èmi ò sì wò. àwọn ọmọ ti dùn. kíkí bàbá wa jókòó kíkan jókòó ni o gbọ́ nǹkan tó ń sọ ẹ̀ mọ́ ẹni tó bá ti dalẹ̀ ẹ̀ ló ń jẹ́. àmì tó bá bẹ̀rẹ̀. létí rẹ̀ di ni. ṣé o fẹ́ wé ètò pẹ̀lú mi. kí ni pẹ́lẹ́ rìn kí ni ìrònú ẹ̀ náà o ò tí ì lówó ọ̀rẹ́ rìn sígbà tó ti fetí kọ́ pé wọ́n mú ẹ lọ́lé ajé lálẹ́ àbí òwá rẹ́rìn wọ́n ní torí ẹ̀ bá rọ̀ mọ́ àbí tí ẹ ò gbọ́ yẹ òwá rìn òṣòyẹ kan sọ̀rọ̀ kí wọ́n máa rẹ́rìn àti gbọ́jà rẹ̀.